amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ni ṣóńdùn kò ní lè mọ alágbára Ọlọ́run kò tó bá ṣe lè tó àmàlí tiwa ṣe ni àwa ti Nàìjíríà ń bí akíbùkọ pátápátá lẹ́kọ̀ọ́ lé nítorí Èkó gangan la wà lẹ́nì ìsàlẹ̀ Èkó la wà lẹ́nì kó dàbí ta wà gan tá bá gbójú síwájú báyìí sìn ọ̀dọ̀ kábíyèsí wa láàrin kábíyèsí bàbá akínyìn ọba Rilwan Akínyolú kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ agbálábá la wà lẹ́nì mi tàbí ṣètò wọn ta fẹ́ bá ṣèfọ̀rọ̀wérọ̀ lẹ́nì láàárọ̀ wọn tí yẹ kí bàbá wọn ti lùlù fún kábíyèsí ni àwọn ọmọ náà dẹ̀ tún ṣe kí ni àwọn náà tún gbé iṣẹ́ yẹn tó náà tún fi ń ṣe tó tún fi ń jẹ tó tún fi mú yàtọ̀ sí yẹn ń pé wọ́n mọ̀ ń pa tèkó wọn lu Èkó mọ́ra wọn ń bẹ̀ wọ́n tún wá jẹ́ onílù Nigbakanri fún olóògbé Chief Doctor Sikiru Ayinde Barrister ìyẹn ni pé túyìn wà níní a sọ̀rọ̀ ń pa iṣẹ́ àtàṣà tìlú Èkó ń bí lẹ́ni àti wọ́n á dà àyà títọ̀dọ̀ Mr. Fuji mọ̀ pé tó bá ń sọ ń pa ti Mr. Fuji ìfọ̀rọ̀wérọ̀ ti pọ̀ tó ti lọ àǹdẹ̀lẹ̀ jẹ́ tán ṣé ti ẹ̀gbọ́n Adéròjú Yẹ̀kínì ni ṣé ti Samson Gíga ni ṣé ti Fàlàkì ni ṣé ti Bàṣírù ni ó pọ̀ bàbá mi pé ilé ń bàdàn náà kò ní bàjẹ́ ẹ wá ń kọ̀fíjọ́ ẹ máa gbádùn ara yín gidigidi a tún ti padà dé báyìí tó àgbààgbà kó máa lọ bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ Láwálé wà bí pẹ̀lú mi Láwálé ọmọ tẹ̀mọ́wọ́ àjọ wà bí náà ni pẹ̀lú Sunday Ayọ̀ọba èjìrẹ́ náà ti gbéra bàbá mi kò ní bàjẹ́ láéláé ṣàlàfíà ni. adúpẹ́ sà. ṣé dáadáa la bá yín. adúpẹ́. bá mi kí gbogbo ará ilé tó ń wò yín pátápátá. mo kí gbogbo ará ilé o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà Nàìjíríà yóò tù wá lára o kò ní lè mọ́ wa o. wọ́n ń wò yín lé báyìí sì ń gbé ṣé bàbá ni ṣé bàbá kọ́ ẹ bá mi dárúkọ gbogbo àgbáláyé tó ń wò yín. èmi ni Oju Banire Onilu ọmọ Ayandare bari wonder tó dá dúró. ẹ ṣé bàbá mo sọ fún yín pé ibi tá a máa yà sí pọ̀ àmọ́ kó tó di pé a tún sọ̀rọ̀ nípa ti Barrister ní sùúrù náà ẹ jẹ́ ká mú pápá náà bàbá mi ẹ ṣeun sà ẹ jẹ́ ká mú pápá ọmọ bó gángan ní. ọmọ Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé ni mí ní Òjé ọba àṣàlẹ̀ nídìí aka agboolé Àjàgbà compound níbẹ̀ ni èmi múra náà Oju Banire ọmọ mu. ṣé bẹ́ẹ̀ lẹ ti ṣe kékeré yín. ibẹ̀ ni mo ti ṣe kékeré kí n tó darí wá s'Èkó. bàbá màmá ní ṣókí ẹ bá mi sọ ń pa wọn bàbá yín àti ìyá yín. bàbá mi jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn màmá mi náà ọmọ bíbí ìlú Ìbàdàn ni bàbá mi ọmọ Òkè ọba àṣàlẹ̀ ni wọ́n nídìí aka ilé Àjàgbà compound màmá mi ọmọ agboolé aláàtìṣe lóde Ajé Olóòlù ni bẹ́ẹ̀ ni. ṣé iṣẹ́ ìlú náà ni bàbá ń ṣe ni àbágbẹ̀ ni wọ́n ní ṣókí. bàbá mi mọṣẹ́ àgbẹ̀ mọ́lù tí wọ́n bá ti lùlù weekend wọ́n máa lọ ṣiṣẹ́ àgbẹ̀ láti Monday to Thursday kan tó lùlù Friday Saturday and Sunday gẹ́gẹ́ bẹ́ẹ̀. ìlú wo ni bàbá ń lù ń gbà yẹn tó mọ̀ bọ́jọ́ ti pẹ́ díẹ̀ irú ìlú wo ló ń lù ń gbà yẹn. ìlú mẹ́rin ló wà tí èèyàn bá ti lùlù dùndún ìyálù pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ tó bá ti tún dàgbà díẹ̀ sí ó lè lu àṣà kan ìyálù ńlá yẹn a tún pèlú kan gángan ìyálù gángan yẹn tí wọ́n máa ń lù fólólù ni bàbá mi lù gbẹ̀yìn. ṣé ẹ ti wá ń tẹ̀lé bàbá káàkiri ńgbà tí ó ti ń lùlù ni àbí ńgbà tẹ́ dẹ́kọ̀ ni báwo ló ṣe bẹ̀rẹ̀ gangan fún iṣẹ́ ìlú lùlù. wọ́n lọ́mọ ìbápẹ̀lẹ́ ìyá ẹ̀ kó ti sọdá láti kékeré yẹn náà bàbá ti máa ń ṣèlù kékeré fún wa débi pé báwọn bá ń lùlù òǹtàwá náà bá ń ṣálù lọ́pàá láti bẹ̀ yẹn náà ètò ọba lùnú wa yóò yan lù ètò ọba dẹ̀ ní yan lù yóò kọ́sẹ́ míì ṣe gbogbo ọmọ onílù ló ń lùlù ètí ẹlẹ́dẹ̀ẹ́ bá yàn màlúù náà ní lùlù láàrin wa that is why. àmọ́ sẹ́yìn tí ń tẹ̀lé bàbá lùlù ńgbà ẹ ti ń tẹ̀lé wọn lọ sóde ńgbà. mo tẹ̀lé àwọn bàbá nígbà mo kó lẹ́yìn àwọn bàbá wọn tó tẹ̀lé àwọn àbúrò wọn kí n tó bọ́ sẹ́yìn gbogbo àwọn tó jẹ́ onílù
kó tó di pé kúrò ńlé ńgbà yẹn tó ní mo fẹ́ ká mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣó náà wọn olórin tẹ lùlù lẹ́yìn wọn ńgbà yẹn kó tó di pé kúrò kẹ́ tó wá sẹ́kọ̀ọ́ tó ló yẹ ká ṣe kí ni ká bọ̀wọ̀ fún wọn náà. ṣe rí àwọn ọ̀gá mi pọ̀ mo tẹ̀lé bàbá wa kan lérè lágbèní mo tún tẹ̀lé bàbá wa láìsí àṣelẹ́bẹ́ náà lágbèní ṣùgbọ́n ẹni tó hàn jù ní gbogbo ìlú dòdò àti ṣẹ̀kẹ̀rẹ̀ ní Alhaji Tátàlọ́ Àlàmú mo tún tẹ̀lé kí n tó láyé wọn mo ti gbàdékò yìí. ló yẹ ká bọ̀ fún wọn náà nígbà wo ló wà rògbò ẹ fẹ́ wá sẹ́kọ̀ọ́ ṣéṣẹ́rì náà ti wá dá yín lójú náà fi wò pé mò ń lọ sókè àbíkú àtẹ̀yìn wá sẹ́kọ̀ọ́ ṣéṣẹ́lù náà lẹ wá ṣàbí nǹkan míì ni ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ yẹn kó lè yan ara lé dára. iṣẹ́ ìlú náà ló gbé mi dẹ́kọ̀ látọ̀dọ̀ Ìdòwúdì general nígbà tó ń wáyàn wọ́n kà mí mọ́ àwọn tó ń wá nígbà tó dáyé kan mo tún padà sí Ìbàdàn àwọn Alhaji Fatai Adio ọmọ Olúmẹ́sìmọ́lànà ní Musin Olóòṣà ní bàtà àjọ àwọn yẹn náà tún wá gbà mí láti bẹ̀ mo ti wá di gbogbo tèkódé ni. ṣe báwo ni ìlú ló ń gbà yẹn torí mi ò fẹ́ ká kọ sọdì sí gbọ́ alámọ́ bí ìlú ṣe ń lọ sí nígbà yẹn báwo lọ̀rọ̀ ìlú yẹn ṣe jẹ́ kílẹ̀ ń lù ń gbà yẹn ṣé gbà yẹn ṣọ́wọ́n lù gangan bí àṣà bí ìdè ni àbí ẹ tún lálójú òun kankan ẹ fún wa bó ṣe di pé ìlú yẹn ṣe bẹ̀rẹ̀ kó tó di pé nǹkan tá à ń gbọ́n tá à ń rí sí. ṣe rí ìlú tí wọ́n gbà mí fún ní àkúbà ló jẹ́ kí Fuji àti orin sakara ò yàtọ̀ oní sakara yìí lo àkúbà oní Fuji àkúbà la fi change Fuji sí sakara olórin tí ò bá ti wà lálàkúbà gidi ńgbà yẹn kò tí lọ mọ́. àkúbà lẹ́ ń lò ń gbà yẹn. àkúbà mo lò fún wọn wọ́n dẹ̀ máa ń sanwó mi gẹ́gẹ́ bí ẹ bá sanwó ẹ bá ń lùlù àpàlà náà ṣe máa ń sanwó mi ńgbà yẹn gbogbo àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n Oju Banire Onilu gbogbo mo ṣe lé ní a máa pé tí mò ń sọ ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe bàbá nígbà tó wá di pé ẹ dé sí Èkó yẹn torí mi máa ń fẹ́ gbọ́ ìtàn lẹ́nu yín bàbá wa báyìí nígbà tẹ dé bí ọdún wo ni tẹ bá mọ̀ àti pé àwọn olórin oníwo ló ń gbọ́n gbà yẹn ṣé sákàrà ní sápàlà ní ṣé nǹkan kan wọ́n tó lórin wo ló ń dún nígbà yẹn táyìn náà dé sóko ń gbà yẹn sà. orin mẹ́ta ni ó wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn highlife wà oní orchestra wà oní Fuji náà wà ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ jọba tán bá fẹ́ joyè àwọn bàbá wa onídòdó àti oníṣẹ̀kẹ̀rẹ̀ ìbílẹ̀ náà máa ń pè o nígbà tí ó di ìlú di gbogbo nìkan náà ní sí wọ́n gbọ́dọ̀ tẹ́ bá kò tí ì sáńsúdíò rẹpẹtẹ ńgbà yẹn tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ joyè ẹ fẹ́ jẹ baálẹ̀ ẹ bá fẹ́ ṣe yẹyẹ tẹ́ ẹ bá ti lọ pa àwọn bàbá wa onídòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kò tí ì nípolówó àwọn wọn ó tà sí rí i pé kí ni wọ́n á ṣe ń bẹ̀ yẹn táwọn lùlù ń bẹ̀ àwọn ni ó jẹ́ kán mọ̀ pé wọ́n ń ṣe nǹkan kan ń bẹ̀ yẹn. bó ṣe rí ń gbà yẹn ni. bó ṣe rí ń gbà yẹn nìyẹn bó ṣe rí ń gbà yẹn ni. ṣé gbà tẹ̀yìn dé ń gbà yẹn ṣé kò sọ́wọ́n oníjùjú ń gbà yẹn ni àbí ṣé kò wù yín láti lò fún àwọn oníjùjú ń gbà yẹn ó dà pé sakara àti Fuji lẹ fi ṣe jẹ́ka kọ́ mú yẹn náà kí ló ṣẹlẹ̀ ṣẹ́kọ̀ ó pé wò mi ò fọ́wọ́n yẹn ni àbí. ṣẹ́rí tí mo ti kó láàrin àwọn bàbá wa dòdò àti ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn àwọn Fuji wọ́n láìkè àkúbà gidi ó yé wọn bí mo ṣe ń sọ yìí o gbogbo kódà gan tí n bá wà lóyún ọ̀dọ̀ ògo olórin kan láti Ìdòwúdì general Fatai Adio Salami Alabi ọmọ ìjọmú òru Alhaji Shifu Ayinde Akangbe ọmọ ìyá ẹlẹ́wà lébùté mẹ́ta orí adé lébùté mẹ́ta mo tún wá sẹ́kọ̀ọ́ ń bí Àjàdí kọ̀mándà ní ga olùwà Àjàó kọ̀mándà náà inú gàdú gànrán gbogbo wọn yẹn wọ́n máa ń dùn mí ni èyí sákèjì rẹ̀ lájégúnlẹ̀ gbogbo àwọn lọ́gàlọ́gà tí mo tẹ̀lé nìyẹn mo tún ṣẹ̀wá lọ́dún púpọ̀ lẹ́yìn Ayinde Barrister Alhaji Sikiru Ayinde Barrister níbẹ̀ yẹn wá ní ló gbé gbogbo ẹ̀ jáde. ìyára iléeṣẹ́ tí wàá rí pé ẹni tí mò ń bá sì fọ̀rọ̀ rọ̀ lẹ́nu yẹn nípa ìdíṣẹ́ ìlú yìí bàbá ni wọ́n mọ̀ nípa ìgìdì kọ́lẹ̀ ti pẹ́ díẹ̀ tó bá ń gbókè authority ni wọ́n. bàbá mo fẹ́ gbé yín wọ iṣẹ́ àtàṣà ìlú Èkó báyìí sí ẹ ní àwọn bàbá yín ti lùlù fún àwọn ọba Èkó gbà yín náà dẹ̀ sì ń ṣe ẹ gbé mi wọ bẹ̀ irúdò ló ń lù lẹ́kọ̀ọ́ oríṣi mélòó ni ẹ fún wa lecture níbi ìṣẹ́jú mélòó kan kódà ká tẹ̀lé jàǹfààní ìbáṣepọ̀ pẹ̀lú ilé ní sà. ìlú mẹ́ta ló wà ní Ìgàdúgànrán kádé ó pẹ́ lórí ọba wa kábíyèsí aláyélúwà rilwan
ọba akíolú oṣù ọlálé àrẹ̀mú wà kádé ó pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ o. Ìlú mẹ́ta ló wà núgà gbẹ̀du àkọ́kọ́ igbe ó sì kejì dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ ló sì kẹta núgà gọba tẹ́ ẹ bá dé lẹ́kọ̀ọ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa bá gẹ́gẹ́ bí àṣà ìbílẹ̀ tèkó. Ìgbà wo ló máa ń lù ṣé ojoojúmọ́ ni àbò nígbà tó bá ń ṣe wọn náwó nǹkan. Tọ́ba bá fẹ́ jẹ wọn ò lù, tólóyè bá fẹ́ jẹ lẹ́kọ̀ọ́ wọn máa lù. Ìgbà bíi mẹ́tẹ̀ẹ̀ta tán máa ń lù nìyẹn. Tólóyè bá ti fẹ́ jẹ ẹ gbọ́dọ̀ rí gbẹ̀dú kẹ́ ẹ rí gbè kẹ́ ẹ dẹ̀ rí ṣẹ̀kẹ̀rẹ̀ àti dùndún níbẹ̀ àtọ́ba àti joyè àwọn wọn ni. Ẹ ṣé bàbá. Bàbá àpàlà wà ìyá ìlú wà. Èyí tó dàǹpá wá rí jù ń sìn ní àpàlà tó kéré tó máa ń gbé sọ́wọ́ tó fi ń lu nǹkan mọ́ra. Ẹ̀yin dẹ̀rẹ́ ńgbà tẹ̀yin bẹ̀rẹ̀ yẹn ó dà ń gbẹ̀yìn òfin bẹ́ẹ̀ lò. Kí nìdí tí ìpadà yẹn fi wá dé tí ẹ pé àpàlà ẹ lọ́wọ́ adigun àtọmọdé àtàgbà ń sìn ó lọ ṣọ́ọ̀ṣì ó lọ káàkiri fún òun lórin púpọ̀ ń sìn ó lọ ń gbà lọ. Kí ló fà sà? Ṣẹ́rí èké dáyé àṣà dàpọ̀ mu. Ṣẹ́rí kò ṣe gbogbo àwọn ọmọ wa àtàwọn àbúrò wa ní àgbà bíi ìyálù àti ṣẹ̀kẹ̀rẹ̀ wọlé. Ẹlòmíì ìyá ọmọ wa wọn tí wọ́n bá ti practice wọn láti lo àpàlà yẹn fún jùjú àtòní fújì ni. Ọ̀pọ̀lọpọ̀ tó ti àjápàlà gan-an ó pọ̀ ní tàǹsìn ojú pé ṣọ́ọ̀ṣì ni ọ̀pọ̀lọpọ̀ ní a ti ń gbìyànjú ẹ̀ táwọn náà fi do nílùú bápàlà ṣe bó ṣe yapa nílùú nìyẹn. Bàbá òwe torí mo ti gbọ́ pọ̀lọpọ̀ wọn nílùú ńlá báyìí sọ̀rọ̀ wọn á ní ìwọ tó bá jó nílùú tó o bá tí ì lè fi ìlú pòwe tó lè ó wá dàbí pé èyí tẹ̀ ń sọ yẹn kò fẹ́ dàbí pé ó rí bẹ́ẹ̀ mọ́ ń sìn yín o kí lẹ fẹ́ sọ sí yẹn yípadà tó ṣẹlẹ̀ tó di pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó náà wọ́n ń lùlù gan wọn tẹ̀ mọ́ ń pòwe nǹkan kan kí lẹ rí sí. Ṣé rí bí olórin bá wà ní tó bá play níbi tá a bá wà tó bá ti mú àwọn lọ alápàlà yẹn wá níbi òwe láti mọ̀ bó bá jọ́ mò ń lù bí ọba ti jọ́ mò ń lù owó rẹ̀ láti rán mú nígbà tí èèyàn fẹ́ pé bàbá ni bàbá jẹ́ tó ní bẹ́ẹ̀ nìkan bá fẹ̀yìntì tó bá forí sọlẹ̀ bàbá àwọn rí pé gàgà ní gàgà gúgú gúgú gàgà gúgú gúgú gàgà gàgà ní gàgà àti mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹranko lù nìyẹn bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá nípa ti òwe ta sọ yìí ta mẹ́nu mo ti fẹ́ ká tún mẹ́nu bà tó ràn ọ̀dọ́ púpọ̀ wò wá ṣó ṣe é kọ́ àbí tó o bá ti jẹ́ pé ọmọ onílù ni ẹ ò lè mọ bó ṣe lò fìlù pòwe báwo láàrin yẹn báwo ló ṣe jẹ́ sà. Ṣẹ́rin tí ó bá mú òwe pa ó máa súnmọ́ àwọ̀ ọmọ onílù torí nígbà kan mo forúkọ bá àwọn kan láṣìírí ìjà ń tẹ̀lé àwọn tó di sáà lé nìsín tó bá fẹ́ pòwe 20 naira la máa ń gbà lọ́wọ́ wọn tí wọ́n wà á kọ́ orú òwe tán lè pa tí wọ́n kọ́ sílẹ̀ ṣùgbọ́n sìn wọ́n ti bìlíìfù pé àwọn náà ti kàwé ju báírù lọ wẹ́gọ̀ anybody ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti pa àwọn àtàjọ ọmọ onílù á ti mọ̀ pé rúfè ni ẹ̀ẹ́bí tó máa òwe lọ́ máa ń tàṣírí ọmọ onílù tó wèrè ọba ti tún tí ọba ti kílẹ̀ ẹ ti mọ̀ pé òun náà ọ̀rẹ́ ẹranko lù ni. ṣó ṣe é kọ́ téèyàn dẹ̀ máa mọ̀. ó ṣe é kọ́ àwọn kan tí ò ṣọmọ onílù lù kọ́ kò ṣe gbogbo ẹlòmíì ìlú ilé ìyá ẹ̀ ni ó máa lù yóò dẹ̀ tó máa lù ju àwọn tó ń lù lélẹ̀ bàbá lọ ó máa ìlú jẹ́ nǹkan tó máa ń ròyàn ó dẹ̀ máa ń ràn ó lè jẹ́ lára ọ̀rọ̀ ọmọdọ́mọ ni ó ti wá tún gbé jáde tí ó tún máa lù òun jẹ́ ó jẹ́ nǹkan tó jẹ́ pé láti tó bá ti bí ẹ tẹ́jẹ̀ ẹ̀ bá ti wà nú ẹ̀jẹ̀ títí ẹ̀ ní máa bí tí ó tún ti wú jáde gẹ́gẹ́ bí ìlú ṣe jẹ́ nìyẹn. Ẹ̀rọ̀lé ẹ̀ ń dìímú àbí ẹ̀sìn bàbá ẹ lù ú kọ́kọ́ fún bàbá ẹ tẹ̀ tún ẹ fọwọ́ ṣeré fún wa káwọn aráalé tẹ̀ tún gbádùn yín gẹ́gẹ́ bí mo sọ pé àgbà àwọn tó dẹ̀ ti mọ̀ yín náà ṣeré fún wa ká gbádùn yín bàbá kò ní bàjẹ́ sà. mo fẹ́ ṣàlàyé tí wọ́n ń pè ní òwe tí ó tún gẹ́gẹ́ bí ọmọ onílù màálùlù kan sìn máa tún fẹnu túmọ̀ ẹ̀ máa gbọ́ ọ. Fine baby, fine baby, you no go fine pass your mother. Fine baby. Lẹ́tù.
ṣé bàbá. ó tún kù méjì o ẹlẹ́ẹ̀kejì ń sìn ẹ̀ tún gbọ́ o. Who know I know her I know talking drummer who know I know her I know talking. ẹlẹ́ẹ̀kẹta gbogbo wa la gbọ́dọ̀ gbọ́ torí ẹ tó bá ti lọ sí skul gbọ́dọ̀ gbóhùn yẹn. ẹ̀kọ́. H-A-P-P-Y. Happy. We are H-A-P-P-Y. Happy. We are no, we are so, we are. Bàbá ẹtùlù. ẹ ṣé bàbá jókòó ẹ rà lé kẹ́lẹ́ mọ̀ pé talk and do ní àwọn àgbàre nídìí iṣẹ́ yìí ẹ̀rí kọ́ ṣe dára lára bàbá tún ti dìde bí kọ́ máa gbálù lọ ní àmọ́ ìfọ̀rọ̀wérọ̀ là ń ṣe lẹ́nu ká lè rí kankan dìímú lẹ́nu ni bàbá mi ṣe kò ní bàjẹ́ láéláé. Bàbá ṣé kó tó di kí tó kúrò lọ́rọ̀ lù tí ẹ̀kọ́ bá sọ pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ òun lù báyìí sìn ṣàǹfààní wà tẹ̀dẹ̀ máa kọ́ tẹ̀dẹ̀ máa mọ̀. àǹfààní wà tó bá ti jẹ́ pé ó bá wù lẹ́mìí tó bá súnmọ́rú wa yóò bẹ̀rẹ̀ láti ibi tó ti yẹ kó bẹ̀rẹ̀ tí ó dẹ̀ fi jẹ́ pé òun náà ó lè máa súnmọ́kè bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ní kíkọ́ ni mímọ̀ òwe àjàpá gbogbo ṣé ayé yìí ètò èèyàn bá ti kọ́ tó dẹ̀ fẹ̀mí sí òun láti mọ̀ náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sẹ́ẹ̀lù. ẹ ṣé bàbá mo tún rí kankan bí báyìí o mo rí kankan bí báyìí sí wọn rẹ alẹ ẹ bá mi gbé kẹwò ń pé torí mi ò tí ì rí rẹni tó tún ṣe wáàsí fún mi ń pa eléyìí sìn yìí kí ni bàbá ẹ súnmọ́ bí díẹ̀ kí ni eléyìí ẹ tún bá mi fún mi ní lecture ní ìṣẹ́jú mi ló kàn pa nǹkan tẹ́ gbé dání. ìyá ìlú tí mo gbé dání lẹ́ẹ̀kan àtòun tọkọ-tìyàwó ni wọ́n gbogbo bí túlù bá ń lọ látijọ́ ajé gbọ́dọ̀ tẹ̀lé tó ń jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo bí túlù bá ti ń lọ nígbà tó jẹ́ pé gbogbo àwọn bàbá wa yẹn àwọn ọmọ wọn ò sí bẹ́ẹ̀ lu ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn onílù nìkan náà làwọn ọmọ kọ̀ọ̀kan lùlù ìyẹn ló jẹ́ kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ṣẹ̀kẹ̀rẹ̀ yìí káàkiri láàrin àwọn ọmọ onílù àwọn ò pọ̀ bí àwọn ọmọ onílù ló ń gbélù níyì ṣùgbọ́n túrù pé àwọn ọmọ tí wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n lọ kọ́ sí ọwọ́ ni ìyẹn ló fi ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ rí ṣẹ̀kẹ̀rẹ̀ ilé ọba àti ilé ìjòyè ni o ẹ lè rí láàrin àwọn aládàáni lásán. ẹ fi ṣeré fún wa díẹ̀ ká tẹ̀ rí nǹkan tẹ̀ dìímú yẹn sàn. ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá jó kábíyèsí dìgbò kó o jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá jó. ẹ ṣé bàbá a ní ká tún fẹ́lẹ̀ ká tún fi dára lára náà torí ó pọ̀ ẹ̀bùn pọ̀ fún àwọn bàbá wa adẹ gbọ́dọ̀ jàǹfààní wọn ní ìtí ẹ̀ pé àwa pẹ̀lú wọn lé ní sípàǹsì. bàbá àwọn ará ilé àmà dúró ń pé mo mẹ́nu bà iná dẹ̀ mẹ́nu bà lẹ́ẹ̀kan ń pé ẹ jẹ́ onílù fún olóògbé Sikiru Ayinde Barrister báwo ni ẹ tún ṣe wáyé níbo lẹ ti pàdé olóògbé Sikiru Ayinde Barrister. nígbà tí àwọn Fuji London á lọ tí Alhaji Kamaru Ayansola tó lọ wá àwọn èèyàn wá nìbàdàn àwọn èèyàn tó lọ wá yẹn a ti jọ wà lọ́dọ̀ olóògbé Alhaji Tátàlù Àlàmú nìbàdàn kémi ò tó wá sẹ́kọ̀ọ́ nígbà tí àwọn yẹn tí wọ́n padà dé sẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ mi náà wọ́n dé sí èmi wà lẹ́yìn Alhaji Fataadio ọmọ Olúmẹ́sì ní Musin Olóòṣà ní bàtà àtijọ́ àwọn tèmi ń bá ṣe ni ẹ̀ tán fi dé ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe pọ́dọ̀ mi wọ́n dé sí ok gbọ́dọ̀ tún dáa nìkan náà bá ní àwọn fẹ́ onígúdúgúdú o náà bá ní kí n máa bọ̀ òyìn ọ̀nà tí mo gbà dọ́dọ̀ wọn nìyẹn. bí ọdún wo nìyẹn tẹ bá rántí níbo ló ti ṣẹlẹ̀ báwọn ni èrè yẹn ṣe rí ńgbà iṣẹ́ tí mọ̀ wọ́n tẹ́lẹ̀ níṣẹ́ yẹn ni wọ́n rí nǹkan ni ẹ fún wa ní nǹkan tó yí bàbá. túrú àwọn ọmọ bàbá mi tó wá sọ́dọ̀ wọn náà ni èmi náà fi súnmọ́ wọn ṣùgbọ́n wọ́n ṣe rẹ́kọ̀dù ṣeré bẹ́ẹ̀ tán lèmi wọlé pé
àrọ̀lágbádé lọ kò sọ fẹ́ nìkan kó tó lọ kábíyèsí òní kò yí dìgbà. Rẹ́kọ̀dù tí mo fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn nìyẹn, ṣùgbọ́n gúdúgúdú mo bá wọlé. mo fẹ́ sọ ní pé kílẹ̀ ṣé gúdúgúdú lẹ bá wọlé. Gúdúgúdú mo bá wọlé. mo kọjọ́ ti tójọ́ mẹ́ta díẹ̀ ó ṣe díẹ̀ wọ́n ta ni àwọn tẹ́ bá nígbà tí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ Sikiru Ayinde Barrister gbà yẹn. Àwọn mẹ́mbà ni mo bá o, àwọn bíi Alhaji Tajuni Alade, Alhaji Nuru Aremu. kí ni bàbá Tajuni Alade kí ló ń ṣe ń gbà yẹn. Deputy commander ní elégbè ni Alhaji Nuru Aremu náà agbájé elégbè ni pẹ̀lú gbogbo àwọn ìsọ̀láyẹ̀ kínní elégbè ni láti sọ àwọn elégbè tí mo bá nìyẹn. ṣe bàbá nígbà tẹ wá tẹ darapọ̀ mọ́ wọn torí máa ń bèrè wọn béèrè méjì mẹ́ta ṣe rántí live tẹ kọ́kọ́ lọ bá wọn ṣe ń pé nígbà tẹ kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn pàm live báyìí mo kọ́kọ́ bá wọn àti mọ̀ kó rẹ́kọ̀dì pọ̀ live yẹn báwo ló ṣe rí báwo ló ṣe lọ kí lẹ́yìn rí sí nígbà tẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn gbà ṣe wò pé èèyàn ló ṣe kíní báyìí ẹ fún wa àwọn èèyàn gan fẹ́ gbọ́. ṣe rí Alhaji Chief Sikiru Ayinde Barrister ọ̀kàndó olórin kan tó mú orin tó lọ ń rọ orin fún látòdì ọ̀run ni tó yẹ pé tó o bá ń tẹ̀lé àkọ́kọ́ inú ẹ̀ ó ṣá máa dùn ni débi pé tó bá tún wá ń kíyàn tí ẹ bá sorí kì ìdílé ẹ orí tiẹ̀ náà ó tún máa wú bí ẹni pé ìdílé ẹ ló ń kì. Mo sáré pé Ọlọ́run ló fi rọ ṣe orin fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ ní àwa náà bá a pẹ̀lú ẹni tó gbárùkù tì wọ́n pẹ̀lú gbogbo bá a tún ṣe ká tó gbéjọba lẹ̀. ṣé kíkì yẹn ṣe rò bí ṣé kíkì yẹn náà torí tábà ń sọ̀kọ́ tó jẹ́ kó wọ́n yàtọ̀ ń gbà yẹn wọ́n mọ̀ yàn kì ṣé wọ́n ń gbà náà ni ṣé wọ́n ń kọ àbí báwo lọ́rọ́ kì wákọ̀ dédé múyàn wá dẹ̀ kìyàn bẹ́ẹ̀ ṣé wọ́n ń fún ọlọ́wọ̀n information yẹn mọ̀ràn báwo ló ṣe jẹ́ torí àwọn olórin mi lè fẹ́ gbọ́ kọ́dẹ̀ mú lò ní ìtẹ́bá sọ́ńbì. ṣe rí kíkì yẹn ó wà nú àṣàlẹ̀ Yorùbá ṣe rí ọmọ tó bá ní oríkì ní àtijọ́ tí wọ́n bá ń na ọmọ kékeré tó bá ń ké jù tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kì lóríkì ìdílé orí ẹ̀ ó máa wú tó bá ṣe pọ́ ọmọ ọkọ ọbẹ̀ ni Ọlọ́run fi oríkì tí Alhaji bá ti ní iṣẹ́ níbì kan yóò gboríkì ìdílé wọn tó bá ti wá gboríkì ìdílé wọn yẹn yóò kì í débi gbogbo ibi tẹ́ ẹ fẹ́ ó dẹ̀ máa ń jẹ́ káwọn àwọn tó ń pè náà tó ń pàlàjì ò kó kí wọn inú wọn máa dùn sí jù kán tó máa nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóríkì yẹn ṣe jẹ́. ṣé àwọn olórin tó wá ń wò kí ló wá ṣẹlẹ̀ sẹ́ pé sìn àǹfi wá ń gbọ́ bí oríkì nínú orin nǹkan kan kí ló fà á ṣé kò rí lì ní ìyẹn ń bí sí àbí kílẹ̀ rògbò fà á gẹ́gẹ́ bí àgbọ̀ Onílù. tó ṣẹlẹ̀ ni pé orin àtijọ́ 1 2 3 4 ni sẹ́ẹ̀rọ orin ti sẹ́yìn 1 2 ni ẹ fẹ́ jẹ́ bí automatic jar 1 2 ni orin sí ìwọ́n má ti dá elégbé ó gbé ni olórin àtijọ́ yóò fún ohun yóò fún ọ̀rọ̀ wọ́rọ̀ kó tó di pé elégbé ó gbé ṣùgbọ́n ọmọ táyé ń bí ni ayé ń pọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórin sí. pé kọ́wọn olórin sí náà kọ́wọn náà tún lọ tún kọ́ṣẹ́ sí kọ́ lè mú yẹn mọ́. yes àwọn kọ̀ọ̀kan láàrin wọn náà o wọ́n ń gbìyànjú o ṣùgbọ́n oríkì ìdílé ṣe pàtàkì ń ìdílé Yorùbá tó o bá mọ oríkì ìdílé wọn kódà gan ẹnìkan ṣoṣo ló ń kì gbogbo àwọn tọ́jọ́ máa ìdílé yẹn tí ò bá sọ máa lè ní ọmọ amówó wá fún wo olórin ẹnìkan ṣoṣo ló ń kì o gbogbo wọn máa mówó wá ni pé oríkì ìdílé bàbá wa ló ń kì lẹ́yìn tó bá lè mú lò ṣe pàtàkì. tábà mẹ́nuba rẹ́kọ̀dì olóògbé Sikiru Ayinde Barrister mi ò bá lè kà tán ó pọ̀ ọ ti máa ń sọ ó pọ̀ yẹ́yẹ́ ń bẹ̀ mo mọ̀ kó dáa kí Barrister Fort yẹn ẹ mọ̀ ń pa ẹ bá wọn wà ń bẹ̀ náà lára àwọn rẹ́kọ̀dì tó yẹ pé títí láéláé ó ṣe kínní ní mọ́ra wọn bẹ̀ náà ni bàbá dárúkọ yín bẹ̀ náà mọ́ra wọn náà ẹ fún wa nọ́mbà yẹn náà bóyá tún fẹ́ lù kọ́kọ́ fún wa nínú bẹ̀ yẹn náà ká tún fi dá a lára yá ń bẹ̀ náà. tó ṣẹlẹ̀ ni pé nígbà wọn pe gbogbo wọn tó dé dọ̀rọ̀ ajíkàmọ́rú Àyànbánirẹ́ Oju Banire Ayandare produce táwa náà produce ìjọ yẹn pé ní dàmí ariwo màjèsín kì í pa alákàrà dàmí. kí lẹ fi lù ń gbà yẹn. àkúbà la fi lù. ọ̀dẹ̀ ni gbogbo nǹkan wà nù studio ìjọ yẹn bàbá kan ní nǹkan tó ní ká kí bá lè ṣe kó máa ṣe náà ni. Alhaji jẹ́ nìkan tó yẹ pé tó bá gbẹ̀ síṣẹ́ kan má lérò pé iṣẹ́ kan ṣoṣo tó gbẹ̀ fún yẹn o gbọ́dọ̀ wúlò fún gbogbo iṣẹ́ kó ṣe pé ó lè gbẹ̀ síbí lẹ́nu ó lè gbẹ̀ síbí lọ́la kó sá ti wúrí gbogbo òwúlò dáadáa ní tàlájì that is why ó ní pé
aláàjì jẹ́ nìkan tó yẹ pé tó o bá tẹ̀lé tó o bá fẹ́ fi iṣẹ́ ìṣiṣẹ́ ṣe wọ́n tó o bá mú bẹ́ẹ̀ náà lórí lò ó ń ṣàǹfààní fèmí Oju Banire Ayandare lẹ́ni pẹ̀lú dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ tèmi náà mánéjì ńgbà mo ti kúrò lẹ́yìn aláàjì ó ń ṣàǹfààní fún mi tó pé tó o bá ń báyàn ṣiṣẹ́ bọ̀ ọ bá ní sùúrù fún tó o dẹ̀ gbà fún tíwọ náà bá fẹ́ ṣe tiẹ̀ òórì ṣe ìyẹn ni ọlá Ọlọ́run tí mò ń jẹ k'Ọlọ́run jẹ́ kí ìrànlọ́wọ́ tèmi náà k'Ọlọ́run bá mi gbé dìde. ẹ ṣe bàbá tó wá ń sọ lọ́pọ̀ wọn ní fújì nígbà tí fújì ṣì wà fújì ò lè parun láéláé ẹ dẹ̀ ti mẹ́nu bàálẹ̀ kan fújì ìgbà yẹn tẹ́ bá ń gbọ́ fújì nsìn pẹ̀lú gbogbo àwọn Saheed Òṣùpá Saheed Papa àwọn Màláíkà àwọn Paso nǹkankan kí ni ìyàtọ̀ wọn K1 The Ultimate náà kí lẹ́ ń rò bí ìyàtọ̀ ó lẹ́rò bó wá wà ń bẹ̀ jùjùjù ní tìgbà tẹ̀yìn ń kọ́ tẹ̀ ń ṣe àtìsín. ṣe rí fújì ìgbà yẹn títí dìsìn ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé láyé wéré orin tó wà ìtàn tó wà ní alukurani ló wọnú fújì fúnra aláàjì ńgbà tá aláàjì rí i pé omi adágún ní àárín yẹn ló ṣe késẹ́ẹ̀tì kan pé Fuji sound is combination six sagara juju gudugudu afro possibly high life níbi tá aláàjì ti lànà tí gbogbo fújì ń jẹ lẹ́ni nìyẹn bó o bá kọ jùjú fújì ló kọ bó o kọ ságárà jújù ló kọ bó o kọ high life bó o kọ afro bó o kọ dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ náà fújì aláàjì lọ́lọ́run fi ṣe olùlànà yẹn tí gbogbo wọn náà tí wọ́n wá daṣọ bò lẹ́nìí. ṣe ìsàlẹ̀kú la wà yìí kódà ọ̀dọ̀ kábíyèsí ò jìnnà sí wọn bí báyìí sádàmù kọ́ni rẹ́kọ̀dù kan tí olóògbé Sikiru Ayinde Barrister ṣe náà wọ́n ṣe ń nu ààfin bíi náà òyìnbó gbólú wọlé kó wí nǹkan ó yá. wọ́n fẹ́ sọ wọ́n gba marina wọ́n náà máa wò sàlẹ̀ kó. wọ́n ṣe bí kò rò mọ́ ni wá. Urumani wa o Èkó. inú ààfin lọ ti ṣe mọ̀ ń pa ẹwà ń ṣẹ̀yìn sọ díẹ̀ ń pa ṣẹ̀yìn bó ṣe. láyé ìgbà tí kábíyèsí àná wà kábíyèsí Adéyímíkà Oyèkàn òrìṣàjẹ́ndà bíi onílé ọmọgúsàánú káwúre máa jẹ́ mọ́ rẹ̀ ọba tí ò táyé tí gbogbo Lagos State Nàìjíríà tá a lè gbàgbé ni bàbá farẹ̀ ẹ̀jìn tọmọdé tẹrú tọmọ tíjóyè kábíyèsí o àbá káwúre máa jẹ́ mọ́ rẹ̀ lásìkò gbà yẹn ni aláàjì torí bàbá láìkì aláàjì Sikiru Ayinde Barrister púpọ̀ kábíyèsí àná kò sí tí wọ́n máa ṣe ńgbà ya bàbá gan wájà aláàjì Sikiru Ayinde pẹ̀lú Sunny ló play that is why ńgbà yẹn náà tá a ṣe ké sẹ́ẹ̀tì yẹn inú gàlá ti wá ṣe fídíò àwọn ìyàwó onígbé ìgbà yẹn náà wọ́n wà táwọn ìyá tán náà jó ń gbà yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. àwọn ìyá yẹn bàbá. àwọn ìyá yẹn àwọn ni onígbè mo sọ pé ìran ìlú mẹ́ta ló wà nùgà dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ àti gbẹ̀du àti onígbè àwọn ìyá yẹn ló nígbè tán náà jẹkù fáwọn ọmọ wọn tó ń lù lẹ́ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti fẹ́ joyè tẹ́ ẹ fẹ́ jọba ẹ̀ẹ́rì ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà ń bẹ bẹ́ẹ̀ ni. nígbà ayé Sikiru Ayinde Barrister báwo ni Barrister nílùú Èkó ńgbà ní Lagos Island nígbà yẹn báwo ló ṣe gbà wọ́n sí ṣé bàbá ló lẹ̀ dáadáa ní Lagos Island káàkiri ilé Èkó ńgbà yẹn. mi ò jẹ́ tán yìí Ọlọ́run gbà fún Alhaji Sikiru Ayinde Barrister Ọlọ́run gbà fún wọn láàrin Èkó gan o gbogbo ayé ló ń fẹ́ èmi ò tí ì rí rẹ̀ rí o kéèyàn ò ní àgbákò ẹ̀yọ̀nù lọ́wọ́ gbogbo ẹnu mo fi wí gbogbo ayé ló ń fẹ́ Alhaji o gbogbo ayé ló ń fẹ́ kíní kan ṣẹlẹ̀ lọ́dún kan gbà tí wọ́n lọ́ọ̀ṣì Better Life pé ìyàwó Babangida ọ̀gágun aikomo lọ wá ń lọ́ọ̀ṣì wa ní oníkànjọ́ yẹn ara àwọn olóyè ọba àná ó tún máa ń sọ fún Barrister pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò gba tiẹ̀ o ṣùgbọ́n látẹ̀ni bí mo ṣe rí ẹ̀ yìí ìfẹ́ ẹ̀ tún ti gbogbo ayé ló nífẹ̀ẹ́ ọ̀gá mi ò tí ì rírú ẹ̀ rí Ọlọ́run fẹ́ èèyàn náà ń fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. kòsítà ṣe máa sọ̀rọ̀ nípa Sikiru Ayinde Barrister táwọn ní sọ̀rọ̀ nípa ìmúlẹ̀ wọn náà torí àwọn náà ni bàbá onífújì pátápátá ń sìn yìí General Kollington Ayinla ẹ mú ọ̀kẹ́ mọ̀ wọn náà
wọ́n dẹ̀ ṣì wà láyé wọn àwọn àjọkọ́ ti pẹ́ fún wa kí ni ìbáṣepọ̀ wọn àti mọ̀ pé ẹ lè sọ ẹyọ kan méjì nípa ìbáṣepọ̀ tó wà láàrin olóògbé Sikiru Ayinde Barrister Àjàrà Kollington Àyìnlá. sẹ́rí tó wà ní àárín àwọn méjèèjì torí láti 76 77 mo ti wà láàrin wọn wọ́n ní ìjà orogún òwò ojú torogún ilé ọkọ lọ ṣẹ́ǹgẹ́ mi Alhaji Kollington ṣe kinní kan láàrin gbogbo àwọn Fuji ló fi yàtọ̀ mi ò ní dágbà bowó lóore mọ́lẹ̀ o ní gbogbo àwọn ọ̀gá tí mò ń tẹ̀lé Alhaji Mansuru Akande Alhaji Fatai Ado Alhaji Waidi Akangbe Alayande bẹ́ẹ̀ lọ Àjàó Commander tí Barrister bá kọ náà làwọn náà ń gbé yẹ̀wò Alhaji Kọ́lá nìkan náà ló dúró pé òun ò ní kọ́pí ó dẹ̀ dúró lórí ọwọ́ ẹ̀ náà lọ́lọ́run fi hàn dèní gẹ́gẹ́ bí mo ṣe dóńlù tí mo dẹ̀ tẹ̀lé gbogbo wọn Alhaji Kọ́lá dúró lórí ọwọ́ ẹ̀ o ẹ̀ bá máa jẹ tọ̀ìtọ̀ ẹ̀yìn ó ṣáàdù Ọlọ́run dẹ̀ padà kan náà kò jẹ́ bó ṣe jẹ́. àwọn dúró lọ́rọ̀ tí wọ́n ní sáájẹ̀ nǹkan kan wọ́n ń fún wọn lọ. bẹ́ẹ̀ni. àmọ́ wọ́n yé jọ ta síra wọn náà torí àmọ́ pé gbà tí bàbá náà lọ London pé Tajudeen ìpele nǹkan kọ́lọ́kọ́ boarding pass bàbá náà ọ̀nà ṣe mọ̀ pé ọ̀gá mi ò lè mọ́ fólè tọ́gá mi bá já náà tán yóò tún fóònà Alhaji fóònà ní pé Amẹ́ríkà 86 ó kọjá bẹ́ẹ̀ pé nígbà tí mo jayé títí àwọn ọmọ mi gan tó gba one way kò wá mọ̀ pé àríni níbẹ̀ bàbá kébé bá wọlé pé kò sẹ́ni tó sọ tó bá rò pé ó ti gbádùn jù àwa náà lọ kò sẹ́ni tó sọnù nù wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe bàbá nípa ìlú lúlù ń sìn ní lórin ń sìn yìí eléyìí bàbá tó ń bọ̀ ọmọ sọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti ń ṣiṣẹ́ ìlú náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó pọ̀ náà àwọn nǹkan méjì mẹ́ta wo bí ìmọ̀ràn tẹ̀lé fún wọn ló nílò báyìí sọ̀rọ̀ pọ̀ tó ń wo ètò yìí pé àwọn àgbọ̀ onílù lè kílẹ̀ lè ìmọ̀ràn wọn lè fún wọn kílẹ̀ tún lè sọ fún wọn tí wọ́n ti ń dìjẹ́ pé iṣẹ́ ìlú tán lù yìí ó tún lè fi ṣe kíni kó tún fi kí kó tún fi jiná sí fún wọn nílù. ètí mo fẹ́ sọ fún yín ni pé ìyà tí bàbá jẹ kọ́ mọ́ má jẹ o ẹni tó bá ń lùlù sìn fún olórin kan ẹ try láti máa wá bísínẹ́sì míì ṣe o torí kò sówó fẹ̀yìntì níbi iṣẹ́ orin ọba àlù 20 years ọba àlù 15 years sálálà ni o tíwọ náà bá ń wá nǹkan kan míì ṣe níjọ́ tó bá níṣẹ́ ẹ jọ lọ níjọ́ tí ọba dẹ̀ tí ìjọba ọba níṣẹ́ ìwọ náà máa wá nǹkan kan ṣe o Ọlọ́run ní jẹ́ ó jẹ́ fàsìkò ṣòfò fún wa o ẹ máa tẹ̀ ń ṣe o Ọlọ́run ní ṣe wá lónílù lásán o ẹ máa tẹ̀ ń ṣe ẹ̀yin náà dúró ẹni tó fẹ́ yàwó tó bímọ tó fẹ́ tọ́ máa ń léèwé tó bá dúró de pé bọ́gọ̀ ọba jẹun wọ́n náà ò ní jẹun o try láti jẹ́ pé wọ́n náà wáṣẹ́ míì ṣe tó pé wọ́n bá níṣẹ́ kẹjọ máa ṣe bíbẹ̀ kọ́ ni Ọlọ́run jẹ́ kọ́ ọmọ tiwa náà kàwé o. àwọn nǹkan tẹ̀yin wá ti ṣe tẹ̀yin rò bóyá gbókù díẹ̀ káàtó nípa ẹ̀yin àti àwọn ọ̀gá yín tẹ̀jọ ṣe nípa ọ̀rọ̀ owó pínpín ọ̀rọ̀ owó kí n tó rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olúùlù náà tá a bá sọ̀rọ̀ náà nǹkan tó máa sọ nípa àwọn ọ̀gá wa àwọn olórin náà rẹ̀ sọ pé àwọn onílù wo ni àwọn olórin tí wọ́n náà pọ̀ jàre àwọn tó wọn náà mí níyàwó mẹ́ta ó ní mẹ́rin má dá wọn lóhùn jàre kò sí nǹkan tó fún wọn tí ò tó kí lẹ fẹ́ sọ sáàrin yẹn torí pé nǹkan tẹ̀yin sọ ń gbà yẹn náà bàbá ó sì wà sí títí sí kí lẹ fẹ́ sọ sí mo fẹ́ gbọ́ àwọn ará náà fẹ́ gbọ́ látẹnu yín. ṣe rí gbogbo olórin Alhaji Sikiru Ayinde Barrister tí ó bá lọ tó bá wọn ṣe bí ìgbà téèyàn lọ sí School of Music ni bí ìgbà téèyàn lọ kọ́ṣẹ́ ni torí kò sí iye tí wọ́n lè fún yín tí gbajúmọ̀ yẹn ò ní mì kò síbi tẹ́ ẹ lè yọ sí kò síbi sẹ́yìn ọmọ ẹ̀dá jẹ̀lì bàbá borí ni kò síbi tẹ́ ẹ lè yọ sí ṣùgbọ́n tóyàn bá fẹ́ fi sẹ́yìn ṣiṣẹ́ ṣe yóò lẹ́kọ̀ọ́ ẹ̀ irú ẹni irú èmi Oju Banire Onilu Ayandare ń jẹ lónìí téèyàn bá tẹ̀lé wọn yóò ní ẹ̀kọ́ ẹ̀ tó dẹ̀ tún níjàrá mọ́ Alhaji nínú gbogbo olórin kò sẹ́ni tó ń fara ṣiṣẹ́ bí Alhaji o tí ilé òfin má kò ní tijó ni yóò máa lẹ̀ ní. sóòótọ́ ni pé ẹ máa bẹ̀rẹ̀ eré nírọ̀lẹ́ máa láàárọ̀ ọjọ́ kejì mo ti gbọ́ dáadáa sóòótọ́ ni sẹ́yìn náà lè sọ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni o arónímọ́lá ń jẹun Alhaji tó bá lérè Friday tó lérè Saturday tá a bá lérè tí a bá lérè Sunday Alhaji ọkọ̀ Sunday mọ́ àgàgà kó tiẹ̀ wá jẹ́jọ́ Sunday èyí Saturday and Sunday la níṣẹ́
ọmọ school ní wọ school lásìkò níbi aláàjì bá ti play gbogbo wọn ni ó fẹ́ rí arórin má jẹun ní ó dìdí mú sí orin yẹn wá ni ṣùgbọ́n ọlọ́run bíi elédùnmarè kó tún bá wa rọ gbogbo àwọn ògo olórin náà lẹ́mìí kó má ṣe wá lólù lásán ọlọ́run má fi ìyàjò ń lù mọ́ ẹ rí i pé gbogbo àwa táwọn ń gbé dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ táwọn tẹ̀ ń pàdé wa lágbo gbogbo wa láti tẹ̀lé wọn rí o ṣùgbọ́n yẹ̀ ò somi ọbẹ̀ kọ́lọ́n ṣàánú gbogbo wa náà àdáwọ́lé gbogbo wa kọ́lọ́n jẹ́ ọyọrí sí rere. kí làtúnṣe téèyàn fi lè rí bẹ́ẹ̀ yẹn ṣe díẹ̀ ṣé kò sàtúnṣe náà ni wá ṣe máa lọ nìyẹn nípa ọ̀gá olórin àtọ́nílù. a gbìyànjú àtúnṣe pẹ̀lú abdul ṣùgbọ́n wọ́n ti jẹ lọ ọ̀nà wọn ti jìn ká tó sọ jí ọ̀nà wọn ti jìn bí wọ́n bá lo nílùú kan ọdún mẹ́wàá ń sìn tó bá ti fẹ́ máa kílèmù ẹ̀tọ́ ẹ̀ ọmọ bàbá wa míì ni wọ́n tún lé mú wọn á ní wọ́n máa lọ tó wá ṣe pé kò sírú ọmọ bàbá wa yẹn táwa náà bá dira wa lóṣooṣù ọwọ́ tí ò bá rẹ́ nìkan kan ṣe mọ̀ pé yóò padà wá parí ìjà pẹ̀lú wa ṣùgbọ́n àwọn tó wà nílẹ̀ pọ̀ yóò tún rẹ́ lòmíì tó tún dáa ju ẹni tó tún sọ̀rọ̀ lọ tí ò jẹ́ nǹkan ṣoṣo tó ń kó báwo nílùú gan lẹ́yìn gbogbo àwọn sáà yẹn nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀. èdè yín tẹ máa ń sọ àwádà ṣáà ṣúkà ṣe tí gbogbo yín máa ń sọ ní báǹdì níbo ló ti wá ẹ̀dẹ̀ máa ń fi bára yín sọ̀rọ̀ kó dẹ̀ tó fi ń ṣọmọ mọ́ra wọn gan níbo nìyẹn ti wá ẹ já wa sí yẹn náà. Alhaji Sikiru Ayinde àwọn ló kírètì ẹ o pé àdìtínà tó ń lẹ́ga ẹ bá mi kọ́ la yín mà àṣìánà àmọ́níà ìsíríà àsọ́pà gbogbo ẹ̀ Ayinde lónìí o tó bá dẹ̀ ń bá yín fi sọ̀rọ̀ báyìí bẹ́yìn bá pé mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ lè gbọ́ pé lọ́ọ́ bá mi kọ́ la àdìmánà tó ń lẹ́ga yẹn lọ́ọ́ bá ń pè máa yẹn wá mo fẹ́ ṣe ara àṣìánà tó di àfrọ́ntà. èwo nìyẹn àfrọ́ntà tí mo gbọ́. àṣìánà tó di àfrọ́ntà lọ́ọ́ bá ń pọ́ ọmọbìnrin tó wà níwájú mi yẹn wá. frontier. ọba tó máa ń sọ ṣégeṣége kinní kan àbáàkì kinní. ẹni tó tún wá ṣẹlẹ̀ ni pé ibi tí aláàjì tó kàrámà àwọn obìnrin dé tọrọ lọ ní pé àná ń gba tàwọn obìnrin díẹ̀ ṣe ń gbọ́ mi gbogbo àwọn obìnrin ni wọ́n fún ní mark ètè ẹ bá ní ẹsẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ dáadáa ètò ní ṣekíṣekí iwájú ètò ní backyard ètò ní pé ńbẹ̀ ni wọ́n ti ṣe rẹ́kọ̀dù kan pé níjọ́ kan mo wá mórin sẹ́nu mo wá ń bi wọn pé many question wọ́n ní I do ṣekíṣekí front ní ṣekíṣekí Sakiru mi náà láì ń kọ́ ìdè ṣekíṣekí wọn kàn fọ́ sáyà ni o ìtàlá tó gbọ́ musibawu ń kọ́ ìdè backyard iliwanu ń kọ́ ìdè abrifileg àṣàṣà Sikiru mi láìláìdé àṣàṣe obìnrin tó bá ń ṣejú mẹ́rẹ̀ẹ̀rin ló pé ẹgbẹ̀yà wọ́n tún kọrin fáwọn ọmọbìnrin kan tó ń jó fún wa pé ọ̀bẹ lẹ́ńkẹ́ wọ̀lú lórúkọ tá a fún Yọ̀dé ìyẹn general manager wàlì Musibauddin lórúkọ tá a fa kàn bí àlì Sakiru dínì lórúkọ tá a fàyìndé gbogbo wọn pátá kárùbátà. a ní ká fún yẹn kí bàbá ṣe ń ka kéwù tó náà ó tún mọ kéwù yẹn náà dáadáa. bàbá ẹ lù kọ́kọ́ fún wa ẹ lù kọ́kọ́ kó tún ní ká máa dágọ́ ní kó dọ́dún ọjọ́ rẹ̀ ẹ lùlù fún wa ẹ múnú wa dùn kò ní bàjẹ́ láéláé. mo fẹ́ lùlù pé ọba àwọn Èkó. bàbá o kábíyèsí o ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ bàbá ẹ jókòó
ẹ ṣeun ó dùn ó kì í síbẹ̀ bàbá kí tó yẹ kí ẹ máa kí tó dágbére ní kó dọ́jọ́ mi ọjọ́ rẹ̀ bàbá gbogbo ọmọ Èkó pátápátá torí lóòótọ́ ẹ ní ọmọ Ìbàdàn ní àmọ́ ẹ ti di ọmọ Èkó báyìí sí torí gbogbo ẹ ti ó ti wọnú ra wọn kí lẹ fẹ́ sọ fún gbogbo ọmọ ìlú Èkó káàkiri tó ń wò yín ní bí báyìí àti tó wà ní òkè òkun gbogbo ara wọn kí lẹ fẹ́ sọ fún wọn. mo fẹ́ fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo àwọn ọmọ bíbí ìlú Èkó àti gbogbo àwa tá a wà nílùú Èkó àti gbogbo ní gbogbo ilẹ̀ Yorùbá dílẹ̀ Nàìjíríà àtàwọn tó wà lókè òkun àdúrà wa máa gbà sí o Ọlọ́run pẹ̀lú wa yóò pẹ̀lú ẹ̀mí wa bí gbogbo wọn ní àrò ìgbóná kalẹ̀ Ọlọ́run padà bá wa rọ tútù sílùú Nàìjíríà tí ó túbà tó tùṣẹ́ fún wa kankan tí ó kàn kù fún gbogbo àwa ọmọ ilẹ̀ Nàìjíríà ni pé ẹni tó bá rí jẹ níbùn ẹni tí ò jẹ jẹ́ ká ṣàánú títí gbogbo ó fi balance Ọlọ́run kẹlòmíì tó nìkan lè bọ́ ọgọ́rùn-ún èèyàn tó lè bọ́ ẹ jẹ́ ká ṣàánú débi pé gbogbo àbí kò kú sí tá a mú wá kò dẹ̀ sí tá a máa mú lọ. kò sí ohun tá a mú wáyé kò sí ohun tá a sì mú lọ́rùn ilé ayé òfútù fẹ́ tẹ̀ ilé ayé ìṣayá wa. èmi Oju Banire Onilu náà ọmọ Ayandare mo ní ìdìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ayé pé mo ti ṣe késẹ́ẹ̀tì rí ṣùgbọ́n mi ò rò nígbọ̀nwọ́ ọpọlọ tí mo mú bọ̀ lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister ó wù mí kémi náà dìfẹ́lọ́pù ẹ̀ ṣùgbọ́n àyàn mi fẹ́ jó ẹ̀dì ẹ̀ ò tí ì jẹ́ o kọ́lọ́n jẹ́ kí n ráàánú gbà kí gbogbo owó ráàánú gbà o. káwọn èèyàn dìde kọ́kàn sí yín. kàn ṣàánú mi o kàn ṣàánú mi o. ní ìtẹ̀mùdí ẹ ti gbọ́ nìyẹn rí i pé ó pọ̀ bí mo ṣe máa ń sọ kò dẹ̀ sí nǹkan tètè dálé lórí nìkan wọn bàbá wa máa ń sọ ní gbogbo gbà ń pé wọ́n ti múnú wa dùn ẹ̀yin náà ní ọ̀pọ̀lọpọ̀ rẹ́kọ̀dì ó tó rẹ́kọ̀dì mélòó tẹ bá Sikiru Ayinde Barrister sí. ó tó mélòó kan o kò ṣeé máa kà lórí. so bó ti ṣe ṣe ẹni jẹ́ káwọn anọ́dẹ̀ náà wọ́n nírò lọ́wọ́ ń pé àwọn nǹkan tó wọ́n fẹ́ ṣe pọ̀ náà àmọ́ wọ́n support gangan ni ò tí ì sí mọ́ pé kò sí gbà tí mo gbọ́ wọn bàbá yìí wá sójú amóhùnmáwòrán tó yẹ pé méjì pápá tó yẹ pé àtẹ̀wá jẹ́ pé Èkó gangan fẹ́ jíra gangan la wà báyìí kò sí ni mo mọ̀ bàbá kí ni aago yín ẹ pé fún gbogbo àgbà ńlá ayé tán wò yín báyìí kọ́ pè yín síbẹ̀ ìrànlọ́wọ́ yẹn dẹ̀ máa wá lágbára Ọlọ́run. 070 301 60294 MTN. lẹ́ẹ̀kan sí sà. 070 301 60294 MTN. gbogbo àyàn pátápátá ó ní nǹkan bó ṣe máa ń kí mo fẹ́ kẹ́ bá mi kí ìlú ó ní bó ṣe máa ń kí àyàn ẹni bá mi torí ó ṣe pàtàkì àwọn gangan lára nǹkan tó wá gbọ́n wọn ló gbà wá síbí ìyẹn bá mi kí àyàn gangan ká fi yẹn dágbére pé ó ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀. alákọ̀ fẹ́ sọ tí wà nílùú. àyàn dandandandandan àyàn fọhùn ẹnu rẹ kí n gbọ́. bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín sà kò ní bàjẹ́ láéláé aago bàbá nìyẹn ẹ ti bàbá tó wà níbí ó ń gbáǹgbáǹgbá lára bàbá gan kò ní bàjẹ́ láéláé pé bàbá nǹkan tí bàbá fẹ́ ṣe pọ̀ wọ́n sì fẹ́ gbé ìṣe àti àṣà wọ́n sì fẹ́ gbólá rẹ̀ ga káàkiri gbogbo aláì wà láì mo dàn kí lóyún nígbà tí bí kọ̀ sí Èkó gángan làwọn báyìí kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ tí a jọ wà ń bì tí a tún jọ ṣe kí ni àti jayé pẹ̀lú bàbá gọ́ńbì náà pẹ̀lú Sunday Ayọ̀bá náà ìjẹ́lílé Èkó náà àwọn Onílù náà nìyẹn wọn náà ṣe náà wà ń bì náà pẹ̀lú brọ́dà mi Kọ́dù àjọ wà ń bì náà ní lápàlàpà làwà ń bì nílùú Èkó ń bì kò ní bàjẹ́ láéláé àwọn ètò ìṣe àti àṣà tí wọ́n fi ń gbé lárugẹ lélẹ̀ kó dẹ gbọ́dọ̀ parun láyéláyé ó tún dọjọ́ mẹ́ bàbá ẹ fún wa lè jẹ́ ẹ fún wa lù ká máa lù ká máa gbé lọ. ẹ̀yára alẹ́ ó tún dọjọ́ mẹ́ ọjọ́ rẹ̀ ó dàbọ̀.